Kí la tún ń pè yí báyìí? Kí la tún ń pè léyìí? Kí ló tún ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ tí ó ń jẹ́ Mobímpé? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́, ọ̀rọ̀ yìí ó ti tojú sú wa báyìí o. Ìròyìn tí a mú wá fún yín lénìí, ìròyìn tí ò múnú ẹni dùn ni, ìròyìn tó ń pààyàn lẹ́kún, ìròyìn tó jẹ́ wípé tí ẹ bá gbọ́, kò lè múnú yín dùn, ṣùgbọ́n a ṣáà ní láti wá mú fún yín lénìí, láti wá sọ fún yín lénìí torí wípé iṣẹ́ wa ni láti máa fún yín ní àwọn ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actress Yorùbá. Kí ló ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé? Lágbo òṣèré la wà, níbí láti máa fún yín ní àwọn ìròyìn nípa Yorùbá actors and Yorùbá actresses. Lónìí, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi, ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ Mobímpé wọ́n ti fire back, tí àwọn oníYòòbá ń pè ní wọ́n ti padà sọ̀rọ̀ padà sí àwọn tí wọ́n ń búlì wọn wípé wọn kò rí ọmọ bí o. Wọ́n ti sọ̀rọ̀ padà, wọ́n ní àwọn kọ́ ló ń ṣe ọmọ o, pé Ọlọ́run adẹ́dàá nìkan ni ó ń ṣe ọmọ, pé Ọlọ́run ló lè fúnni ní ọmọ, wípé kí àwọn fáǹsì kí wọ́n yéé máa búlì wọn mọ́. Ìyàwó rẹ̀ tó ń fi pẹ̀lú rẹ̀ wípé kò sí ọjọ́ tí òun bá jáde tí òun kò kí ń rí èèyàn búlì òun, àti wípé lórí online náà bí wọ́n ṣe máa ń búlì òun nìyẹn. Ìjẹ́ ẹ rò wípé èyí dáa tó? Kí ni ẹ rò pé ó yẹ kí àwọn fáǹsì máa ṣe? Ṣèbí ó yẹ kí àwọn fáǹsì máa encourage wọn ni instead tí wọ́n fi ń búlì wọn, ṣùgbọ́n tó kò sí nǹkan tá a fẹ́ ṣe. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí tẹ́ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.